إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń bá lọ. So ìpín ẹlẹ́ẹ̀kejì náà fa'ilul lafif ibẹ̀ náà ni àwa tí wọ́n ń pè ní al-fa'ilul lafif al-makrur. Ìpín alákọ̀ọ́kọ́ ìpín ẹlẹ́ẹ̀kejì ni a fẹ́ ṣe ní òní. Tí definition rẹ̀ lọ báyìí. Al-qismu thani min al-fa'ilil lafif. ìpín ẹlẹ́ẹ̀kejì nínú fa'ilul lafif huwa al-musamma bil-fa'ilil lafif al-makrur. Òní wọ́n pè ní fa'ilul lafif al-makrur. tó bóná ṣe máa ń dá òun mà. so huwa ma kanat aynuhu wawan wa lamuhu ya'an. so aynul fi'li rẹ̀ yóò jẹ́ wà, lamul fi'li rẹ̀ náà yóò jẹ́ yá. Mathalan nawa, àpèjúwe náwà, ọkùnrin kan tó síbẹ̀ ó ti gbèrò, ó ti dàníyàn. Pé kí èèyàn gbèrò ibì kan, bóyá ó fẹ́ lọ ibì kan ni ó ti gbèrò. Ṣáwà, ọkùnrin kan tó síbẹ̀ ó ti yàn, kí èèyàn yàn nǹkan. so èèyàn ó yàn ẹja ni àbí nǹkan kan. Rọ́wà, so èèyàn gbẹ́gbà wà. Mo ti tó tẹ́lẹ̀ náà ní previous lesson. so wá mọ aṣíwá dhalik àtàwọn tó bá tún jọ àwọn yẹn. Báwo ni yóò ṣe jọ? Ó náà ni pé ainul fi'li rẹ̀ yóò jẹ́ wà, lamul fi'li rẹ̀ yóò jẹ́ yá. wọ́n ní huwa maftuhul ayn fil madi. so ainul fi'li tabari nígbà tó wà ní madi ó gba fatiha, wa maksuruha fil mudari. tó wá dé mudari yóò lọ gba kasra. wa huwa min babi fa'ala yaf'ilu. so ojú kan náà fa'ala yaf'ilu ló bá wá. so wala tuhdhafu fa'uhu fil mudari. tàbá wá dé ibi mudari àní pa fa'ul fi'li àní parí. so inshallah, so definition rẹ̀ náà nìyẹn. so ní báyìí ẹ jẹ́ ká lọ sí ojú board láti lọ mọ àwọn af'alul madhiya láti lọ mọ wọn. náà tó a ní láti pa iṣẹ́ ti tẹ́lẹ̀ rẹ̀. so ẹ jẹ́ kí a mú ojútùú inshallah. so yóò padà yé wa dáadáa. àfẹ́mọ̀ fa'ilun madi ọkùnrin kan tí ó sì ń bá wá lápèjúwe náwà yà ní ìpìlẹ̀ rẹ̀. ṣùgbọ́n tí wà tàbí yà tó bá dé ní ìgbẹ̀yìn ọ̀rọ̀
tó sì jẹ́ àràfi ẹlẹ́ẹ̀kẹta. Tó bá jẹ́ pé wáwù ni a sọ di alifu gbọ́ọ̀rọ̀, tó bá jẹ́ pé yá ni a sọ di alifu bí yá. So tó bá rí bẹ́ẹ̀ a ti ní apá ọmọ ilé rẹ̀ bẹ́ẹ̀ awakọ̀ ẹ̀. So yá di náwà. Náwà. So náwà ó gbèrò. So afẹ́ mú fáìlì máa di àwọn ọkùnrin méjì tí wọ́n sì mí báyìí wá. Iṣẹ́ méjì láti ṣe láàkọ́ àlọ́ mú fáìlì máa di ọkùnrin kan tí ó sì mí báyìí wá. Náà ni náwà. Pẹ̀lú ká kọ pé àti múdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì. Náwà yá àwọn méjèèjì wọ́n ti gbèrò tán. Afẹ́ mú fáìlì máa di àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì mí báyìí wá. Iṣẹ́ méjì láṣẹ. Iṣẹ́ aláwọ̀kọ́ lọ mú fáìlì máa di ọkùnrin tí ó sì mí báyìí wá náà náwà. Pẹ̀lú ká kọ pé àti múdé. Àwọn iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì. Wọ́n wà lè fẹ́ tó máa ṣe ní dómà. Láti tó bá dé wá ní òfin ní dómà náà. Tó bá dàpọ̀ yóò wá di náwà yú. Tí wà tàbí yá tó bá dé láàrin ọ̀rọ̀ tó gba dómà ó ti wó lẹ́nu. Tó bá rí bẹ́ẹ̀ àgbàdo mọ̀ orí ẹ̀kú. Tó bá dàpọ̀ tó kú kò ṣe pé ṣùgbọ́n ti pé méjì bá tara pé yá yìí sunkún ni wọ́n náà sunkún tó bá rí bẹ́ẹ̀ àgbáyé ọ̀dànù. Tó bá dàpọ̀ yá di náwà ó. Náwà ó. Àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì mí báyìí wọ́n ti gbèrò tán. Afẹ́ mú fáìlì máa di obìnrin kan tí ó sì mí báyìí wá. Iṣẹ́ méjì láti ṣe láàkọ́ àlọ́ mú fáìlì máa di ọkùnrin kan tí ó sì mí báyìí wá. Ó náà ni náwà. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì àlọ́ mú táwà. Táyì ó tó máa ṣe ní sọ́kùn náà sùn ń gbà sún fún rẹ̀. Sọ́kùn ti ju méjì àtàrà pé alifu yìí sọ́kùn ni. Táyì náà sọ́kùn ní wáyé bẹ́ẹ̀. Tó bá dàpọ̀ yóò wá di náwàt. Obìnrin kan tí kò sì mí báyìí la fẹ́ sọ̀kan pa rẹ̀ ó ti gbèrò. Lápèjú ìsìn náwàt Aisha. Aisha ti gbèrò. Náwàt Aisha. Náwàt Zainab. Zainab ti gbèrò. Náwàt. So àwọn tó kù náà bá ṣe wọ́n ní shawat. So wawat. So wawat. Àwọn obìnrin méjì. So àlọ́ mú fáìlì máa di obìnrin kan wá. Náwàt. Àlọ́ mú alifu wá. So if tó bá dàpọ̀ yóò wá di náwàtà. So gbogbo àwa tí a ti jọ ń kọ́ ẹ̀kọ́ bọ̀. So I hope pé gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí ó máa ti yé wa. Bá ṣe ti ní òbí tàbí lọ́ mú àwọn irinṣẹ́ yẹn wá. So àwọn tó jẹ́ sí pé bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ rí dúrúsù yẹn ni àbá ẹ̀ṣẹ̀ fẹ́ máa kọ́. So a ní láti lọ go through àwọn previous lessons. Àwọn tó ti ṣáwájú yẹn ká lọ wò ká lọ kọ́ dáadáa. Tá bá ti wo àwọn yẹn àwọn eléyìí tètè máa yé wa inshallah. Tó afẹ́ mú fáìlì máa di àwọn obìnrin tí wọ́n pọ̀ wá. So iṣẹ́ méjì láti ṣe láàkọ́ àlọ́ mú fáìlì máa di ọkùnrin kan tí ó sì mí báyìí wá pẹ̀lú ká kọ́ pé
náà ni alẹ́sùn àlàfáàlù láyé sí náfìlà fún alìlmàdíyà tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀ náà ni nọ́ọ̀nù àti ọmọdé nọ́ọ̀nù yẹ tó máa ń ṣe ní sunkún aláfi tó bá díwá ní fún sunkún náà adéwà tó díwá fẹ́ fàtí àgbẹ̀rẹ̀ náà fún sunkún tàbá àdàpọ̀ yóò di náà wáyé náà àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì rí báyìí wọ́n ti gbèrò something so bó ṣe jẹ́ nìyẹn òkú nìyẹn so inshallah wọ́n ti parí a béèrè àwọn ìbéèrè ní orí wọn dáadáa kó tó di pé a tẹ̀síwájú so bíbá yìí ni a ti dá dúró ní òní so tó bá tún di ilé ẹ̀kọ́ mìíràn a tún mọ̀ bá wọn lọ láti bí af'alul madiyya àwọn tí a ń bá sọ̀rọ̀ so inshallah so subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh